ètò lẹ́wà. Kí lẹ ní ká kọ́kọ́ ṣe sà? Ilé ní ká kọ́kọ́ bá wọn parí. Ẹ ṣé daddy, God bless you. Hello. Sórí ètò lẹ́wà. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Hello, sórí ètò lẹ́wà. Yes sir, à ń gbọ́ yín mà. Hello, sórí ètò lẹ́wà. Ká parí ilé yẹn, okay ma, ẹ ṣé mọ́mì. Ẹ ṣé mà. Kan rí bi dé sí Ọlọ́run ṣe wọ́n ti kọ́ dókè, wọ́n ti kàn iṣẹ́ inú ló kù. So kan kọ́ ṣe ẹ ṣé mọ́mì. Kí làwọn èèyàn sọ? Hello. Hello, Agbala Gabriel. Ẹ ṣé daddy wa, ẹ kúrò lẹ́sà. Ẹ kúrò lẹ́wọ̀n, mò ń wò yín orí ètò ni mo wò. Ẹ ṣé daddy wa, kí ni ká ṣe sà? Màmá wà ń bí, ẹ gbójú màmá dáadáa o. Ẹ máa gbọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run níbi tí Ọlọ́run ràn yín lọ́wọ́ dé. Yes sir. Ẹ kúrò lẹ́wọ̀n. Yes sir. À ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín. Ẹ kọ́kọ́ bá mọ̀mọ́ parí ilé. Kán parí ilé yẹn. Àmín lórúkọ Jésù. Àmín dádì. Ẹ ṣé mọ́mì, a dúpẹ́ mà. Hello. Sórí ètò lẹ́wà. 07054 900 751. À ń gbọ́ yín mà. Hello. À ń gbọ́ yín mà. Hello, sórí ètò lẹ́wà. Kákọ́ parí ilé náà. Ẹ ṣé mọ́mì. Thank you ma. Ẹ ṣé ma. Thank you ma. Ẹ ṣé ma. Yes ma. Hello, sórí ètò lẹ́wà. Yes, sórí ètò lẹ́wà. Yes ma. Yes sir. Okay, ẹ dá sí. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ sà. Yes sir. Kí lẹ ní ká ṣe daddy? Ilé ní kẹ́ kọ́kọ́ parí. Ká parí ilé náà. 1.3 million ti wà nílẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n ní ká parí ilé náà. Yes sir. Okay, ó dá. Yes sir. Màmá ṣe ń gbọ́ ìyá àdúrà. Torí ẹ sọ pé ìyá àdúrà ní ìlàrọ̀. Màmá àdúrà rẹ o. Èèyàn 5,000 ti fẹ́ pé sọ online. Ìrọ̀lẹ́ ìnírọ̀lẹ́ yìí ó jẹ́. Ẹ ṣé mà, ẹ ṣé daddy. Hello ma, mọ́mì wá láti London. Hello, sórí ètò lẹ́wà. God bless you ma. Ibo lẹ ti ń pè ma? Yes ma. Hello, sórí ètò lẹ́wà. UK ẹ̀rọ ma. Olúwa ń ṣe ma. Kí ni ká ṣe ma? Sórí ètò lẹ́wà ma. Ẹ wo méjèèjì náà ni Ó yẹ dá sí ma. bọ́ọ̀sì máa yàtọ̀ díẹ̀ ṣé mo pé nǹkan tó wà lọ́kàn màmá ẹ béèrè lọ́wọ́ wọn nǹkan tó mú wọn tó fi ké gbàjarè síta ni pé àwọn fẹ́ ọkọ. Okay. Ṣé gbogbo èèyàn gbọ́n tí mọ́mì yìí ń sọ? Mọ́mì ẹ̀jọ̀ ẹ̀ repeat in tẹ̀ sọ́nsìn. Mo níṣẹ́ mọ̀ pé nǹkan tó bá wà lọ́kàn wọn tó fi ké gbàjarè síta òun nìyẹn wọ́n mọ̀ pé léyìn wà tẹ́lẹ̀ wọ́n fi ní ẹjọ́ ẹgbà mi ọkàn òun mi wà sẹ́ẹ̀ ẹ mọ̀ bóyá tó bá jẹ́ bóyá ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé ká kọ́kọ́ ṣe yẹn tán kan wá ṣe lé àbí ká kọ́kọ́ ṣe mọ́tò yẹn ẹ mọ̀ pé nǹkan tó bá ti dúró lórí ọkàn ẹ̀mí èèyàn lápẹ́ ó ti pẹ́ kíyà tó lè sọ síta pé ilé ọkàn ó wù mí ẹ béèrè lọ́wọ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mọ́mì. Thank you mọ́mì. Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé Agbala Gabriel ti débi, Ọlọ́run ti débi. Méjèèjì táwa báyìí ni ó ṣeé ṣe. Ẹ kọ́ lọ dìyẹn mú náà. Kì í sọ̀rọ̀ àmì. Ó ti ṣeé ṣe ni. But ìta àkọ́kọ́ ṣe là ń wò. Mọ̀mọ́ lọ́kàn yín, ẹ̀yin la wá bá. Ẹ̀yin rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Ṣé rí ìfẹ́ yín náà làwa náà ní táwa náà fi gbéra wa. Kéèsì pọ̀ lọ́rùn wa gan. Kéèsì tó jáwọn ìyá báyìí ó fẹ́ẹ̀ tó 500 bet bó ṣe ké gbàjarè yín síta a ní mọ̀mọ́ tá máa ń wò yẹn kọ́ ni nínú a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ a dẹ̀ gbéra tán láti di Ìbàdàn Òṣogbo yá èmi mo tún wá débi kan mo tún ní màá sùn àánú ti dé kí lẹ fẹ́ kan kí lẹ fẹ́ ó tún wá dà àgbà mẹ́ta mo tún bá àrò mẹ́ta tí ìdọ̀bẹ̀ nù. Lórúkọ Jésù kò ní bàjẹ́ fún mi. Màmá kí lẹ kọ́kọ́ fẹ́ ká ọkọ ṣe láti inú ọkàn yín ni o. Gbà tí gbogbo àwọn yẹn ti ń sọ. Irọ́ kí lẹ fẹ́ láti inú ọkàn yín kí number 1 tó wù yín láti inú ọkàn yín. Ẹ jẹ́ á parí ilé. Ká parí ilé. Màmá ní ẹ jẹ́ á parí ilé.
ẹ̀yin tí ẹ̀ ń pè appreciate yín màmá sọ lẹ́nu wọ́n sì pé kí a parí ilé. I am happy for her. Ẹ já parí ilé yẹn lóòótọ́ ẹ jẹ́ ara ẹ̀ ká kó window sí Ọlọ́run inú mi ti ẹ̀dùn pé wọ́n ti ṣe foundation wọ́n ti gbélé dókè wọ́n ṣe lintel wọ́n kó blọọkù sí wọ́n ti wá kàn án ilé ti dúró ilé tẹ́ bá ti kàn ilé tí ọkọ̀ parí bá ná then àwọn nǹkan tó kù so màmá ti sọ̀rọ̀ pé kí a kọ́kọ́ yanjú ilé yẹn náà kí lọ́lọ́run ò lè ṣe bá a ṣe yanjú lé lọ́wọ́ kódà ẹnìkan lè ní ó dá gbogbo tẹ́ ń sọ yìí ó yá mo gbé mọ́tò kan lẹ̀ kì í mọ́kùnlẹ̀ dáwọ́ ẹ̀ mọ́ kò sí ní tọ́lọ́run ò lè ṣe Luke 1:37 ló sọ bẹ́ẹ̀ ó ní nítorí tí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ọlọ́run èèyàn máa ń sùn pẹ̀lú gààrí lálẹ́ tí ó dẹ̀ jí pẹ̀lú mílíọ̀nù tílẹ̀ bá mọ́ ògo ní fọlọ́run lókè ọ̀run so wá ti wà ní 1.3 million by 1.3 million ilé wọn àti ìdìbẹ́ o bẹ̀ fún tèmi ń rí yìí window ilẹ̀kùn kí ni àbí flat ni àbí àwọn sílẹ̀ asbestos ilẹ̀kùn tiles ó kéré jù ọwọ́ mẹ́ta gbọ́dọ̀ kọ́kọ́ jókòó ná 3 million kọ́kọ́ gbọ́dọ̀ jókòó ná cement iyẹ̀pẹ̀ window ilẹ̀kùn tiles electrician àwọn kíní plumber tó fi ṣe 3 million kọ́kọ́ gbọ́dọ̀ jókòó ná adẹ̀ ti ní 1.3 million lẹ̀ ẹ mọ̀ bá mi wo comment àwọn èèyàn ó yẹ máa pò wọlé fún donation báyìí àti gbọ́n tí a fẹ́ ṣe màmá ti fọwọ́ sí pé kí wọ́n bá wọn parí ilé iná ṣe rí ọ̀la la máa lọ sí ilé màmá láàárọ̀ ọ̀la iná dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ńlé wọn ọ̀la la máa lọ sílé wọn hello sir ṣe wà lórí ètò ni yes sir yes sir tán kábàáyín ká ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ní ká kí yín mà. Ọlọ́run á kí yín o ẹ ṣé o. ẹ ṣé mà ẹ ṣé sà. màmá wọ́n ní kẹ́ ẹ fọkànbalẹ̀ wọ́n nílé ẹ ní first option ẹ ṣé dádì thank you sir ẹ ṣé sir thank you sir. yá ẹja máa kí náà pè mẹ́ẹ̀. ká má ti ra mọ́tò pélé ní ká kọ́kọ́ ṣe. màmá náà ti gbà ẹ̀yin yẹn wá lórí ẹ̀fẹ̀ màmá ti gbà pé kán kọ́kọ́ kí ló ṣẹlẹ̀. àwọn èèyàn ti gbà pé ká kọ́kọ́ parí 5.4 làwọn tó ń wá ẹ̀mí mímọ́ o mọ̀mọ́ ẹ̀ mọ̀ kú oríire o ẹ bá ń gbé ojú mọ̀mọ́ kí mọ̀mọ́ káwọn èèyàn ẹ̀yin làwọn èèyàn fẹ́ rí o. ẹ̀yin olólùfẹ́ mi mo máa dúpẹ́ èmi ó máa dúpẹ́ ni ọ̀nì ọpẹ́ mi pè mí ò lè san tán mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ rírì yín o mo mọ̀ ọ́ lóore o láì ṣiṣẹ́ sí yín lọ́wọ́ lẹ́nu ọ̀sán yìí ẹ gbìyànjú thank you very much ẹ ṣé. yeah God bless you oh yeah okay 20,000 àwọn yẹn ti bẹ̀rẹ̀ yá 20,000 ẹnìkan ti àti ní 1.3 million nílẹ̀ àti pin account báyìí God bless you àwọn yẹn ní I love this pastor I may not love yín you know I love you ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ẹ mọ̀ ẹ̀yin followers wa ẹ̀yin ni the best you are the best mi sọ tẹ́lẹ̀ mi bẹ ẹ̀yin tiwa ẹ̀yin ni the best nìyí orí yín wà ń bẹ Ọlọ́run ò ní fi yín lẹ̀ ò ní kọ̀ yín sílẹ̀ mama àwọn èèyàn wa yìí try àwọn èèyàn wa yìí náà kọ́lé fún ya bèjì ọmọ aráyé le bóyá ẹ mọ̀ wọ́n dáadáa ẹ wo wọ́n kọ́lé tán wọ́n sí ṣọ́ọ̀bù ńgbà wọ́n sí ṣọ́ọ̀bù ó dọjọ́ bẹ́ẹ̀dì wọ́n tún ra mọ́tò ògo ni fún Jésù ẹn tó lórúkọ tá a tún lè sọ nìyẹn àwọn tí ò wà lórúkọ wọ́n tó 300 wọ́n ti kọ́lé fún lágbájá ẹ bá wa ẹ wo mi mọ tẹ́ bá wa ẹ kà bá wa kí àwọn èèyàn ẹ kà bá wa kí wọn pé wọ́n ṣe o a kí yín o ẹ bá wa kí wọn ẹ ṣé o ẹ bá wa ṣàdúrà fún adúpẹ́ o iná ò ní tọ́wọ́ yín o orísun bùkún yín ò ní gbẹ ní agbára Ọlọ́run gbogbo bí tẹ́ ẹ ti ń rí owó àgbà náà ò ní wọbẹ̀ Ọlọ́run á máa bùkún yín rírí ṣe ò ní dúró nínú ayé yín bẹ́ẹ̀ ṣe náwó rẹ sí wọn Ọlọ́run náwó rẹ sí àmín mọ́mì màmá yìí náà dúpẹ́ ẹ bá dúpẹ́. adúpẹ́ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà 20 kan àbí 10 kan ó jẹ́ 30,000 naira. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àtúndúpẹ́ lọ́wọ́ yín o bí ò sí ẹ̀yin kí la jẹ́ àkúkú ṣiṣẹ́ sí yín lọ́wọ́
àánú mi lẹ fẹ́ ṣe mo dúpẹ́ wípé ẹ̀yin olólùfẹ́ mi ẹ tọ́nà gẹ́gẹ́ bí a ṣe léèbó ẹ ṣé mo dúpẹ́. Yes ma. God bless you lovers all over the world. Yóò dára fún yín lórúkọ Jésù. Ó yá lẹ́nu sí wọ́n ti dá 30,000. Owó tá a rí ní àárọ̀ was 1.3 million. Ìyẹn ti dúró lápá kan. Donation ti bẹ̀rẹ̀ báyìí 20,000 kan àbí 10,000 kan. Hello ma. Àwọn kan fẹ́ donate wọ́n fẹ́ pè ní hello ma. Hello. Ẹ kúrò lẹ́ ma. Yes ma. Yes ma. Ibo la ti ń pè. Canada. Era mommy. Yes ma. Yes ma. Amen. I will send 50,000 to Mama. 50,000 naira. Ẹ ṣé ma. Ẹ bá ń pàtó fún Jésù. God bless you mommy. 80,000. Ẹ ṣé ma. Ṣé rí pé mo sọ pé tí 3 million bá ti kọ́ dúró náà. Ẹ ṣé mommy. God bless you. God bless you. Yes ma. Thank you mommy. Yes ma. We love you. Thank you ma. Ẹ má gbàgbé pé mo sọ pé a ti rí 1.3 million. Ìyẹn 1.3 million ó ti dúró lẹ́gbẹ̀ẹ́. Ẹnìkan béèrè fún nọ́mbà ó lóun fẹ́ fún wọn gift. Ó ń béèrè fún nọ́mbà màmá gẹ́gẹ́ fúnra wọn. Ó lóun fẹ́ fún wọn gift. Ẹ jẹ́ fún màmá láyè kan pé nọ́mbà wọn. Ta ni? Ṣé màmá? Ẹni tó máa ṣẹlẹ̀ ni pé ṣé mo pé a kì í pe personal line lórí live báyìí in case of àwọn scam àwọn ará àti bí. So if you need anything tó bá yẹ pé personal mo rí tẹ́nìkan comment kan pé òun fẹ́ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ẹ̀bùn ṣe ká comment yẹn. So if you're willing to just come straight to my WhatsApp now. Ṣé ẹ free ká fáwọn yẹn nọ́mbà yín. Ìtẹ́ bá ti ṣe ni. Ìtẹ́ bá ti ṣe àwọn tó bá béèrè nọ́mbà yín. Ìtẹ́ bá ti ṣe. Free ká fáwọn yẹn nọ́mbà yín. Wọn ò tó bẹ́ẹ̀ láti máa fi nọ́mbà wọn lẹ. Wọn ò tó bẹ́ẹ̀. Wọn ò tó bẹ́ẹ̀. Màmá ni wọn ò tó bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀ sí. Màmá ni wọn ò tó bẹ́ẹ̀. So Wọ́n ṣe o. God bless you. So. Hello, sórí ètò lẹ́wà sọ. Ó yá èyí ti dé lò. 80,000. 80,000 naira. Ok, à ń gbọ́ yín máa jẹ bá a dájú. Now ẹnìkan pé mọ́mí Làfúnkì babe wọ́n ní dádì àwọn máa send 75,000 sí i wọ́n ní 25,000 fún màmá Gbonkan ìyá àdúrà ni wọ́n ẹ má pọ̀ ní Gbonkan mọ́ ẹ má pọ̀ ní Gbonkan mọ́ wọ́n ì sí Gbonkan wọ́n another 10,000 mẹ́rin ó jẹ́ 90,000 ìyẹn dúró bẹ́ẹ̀ 90,000 ẹni tó send 75,000 yìí ó ní màmá Gbonkan 25,000 wọ́n ní màmá ìbejì ta ni màmá ìbejì màmá ìbejì màmá ìbejì ṣe àti sọ pé káwọn èèyàn kọ́ message privately. okay samuel bin 25,000 okay. I'm not calling it out. Tá bá ti parí àwọn tó bá fẹ́ fún nọ́mbà wọn. Okay, very good. Wọ́n ní wọn àmórúkọ ẹ̀yìn wọ́n ní ẹni tó jókòó lápá right wọ́n ní kó fún wọn ní 20,000 ìyẹn tó jókòó lápá right màmá wọ́n lẹ́ni tó jókòó lápá left màmá mo rò pé ní ẹ̀ ò mọ orúkọ wọn pè wọ́n ní ká fún wọn 20,000 so yes ma wọ́n ní kẹ́ fi ṣe gift. Ẹ ṣé pọ̀ o Ọlọ́run á bùkún yín o ẹ ṣé tẹ́ ẹ rántí àwa náà Ọlọ́run á rántí yín sí rere o. Ó yá 115,000 ó yá àwọn èèyàn máa comment sí hello ẹ kúrò lẹ́sọ̀ sórí ètò lẹ́wà sọ. live ni a wà lórí ẹ̀ báyìí bẹ́ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ báyìí. 20,000 ó jẹ́ 135 135,000 ọlọ́run ní ẹwà jókòó ń bí atẹ́gùn yẹn fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ibẹ̀ yẹn máa mú ooru gan 15,000 150,000 ẹ má gbàgbé a ní 1.3 ti wà nílẹ̀ already so àyẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn calculate eléyìí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ so God bless you àwọn èèyàn fẹ́ pè wọlé gan gbogbo èyí tẹ́ fẹ́ pè wọlé ẹ máa pè okay 5,000 ó yá 155
tí 3M bá dúró ilé màmá á yanjú kẹ má fa ìgbẹ́ anybody níbẹ̀ yẹn kò sí nínú personal train àbí kí náà pé. Hello. Oya ó jẹ́ lò 155. 155,000. 155,000. 155,000. Hello, sórí ètò lẹ́wà máa. A wà lórí ètò lọ́wọ́ ẹ̀pẹ́. Gbogbo ẹni tí ẹ fẹ́ pè ẹ máa wo comment nǹkan ẹ máa wo comment o comment ẹ wà very very important. God bless you ẹ ò ní táwọ́ náà o màmá mọ̀ lóore màmá dúpẹ́ wọ́n sọ pé ẹ ṣé gan màmá mọ̀ lóore màmá dúpẹ́ gan màmá really appreciate us wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ dúró ti màmá Ọlọ́run dúró ti ẹ̀yin náà màmá ti wà ní ọjọ́ ogbó wọn iye ọdún tí Bíbélì kà fún ẹ̀dá láyé is 70 years ó wá lẹ́ni tó bá lórí ọ̀fẹ́ láti ju ẹni tó bá jù bẹ́ẹ̀ lọ á jẹ́ pé ẹrú ẹni bẹ́ẹ̀ rí orí ọ̀fẹ́ gbà so màmá rí orí ọ̀fẹ́ gbà màmá is over 70 màmá ẹ̀ẹ́gùn lẹ́mìí oúnjẹ ọmọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa jẹun ẹ máa jẹ́ lájẹpẹ́ lórúkọ Jésù ọ̀run ìrànlọ́wọ́ yóò dẹ̀ ṣí fún yín bẹ́ẹ̀ ni yóò rí so màmá is over 70 ẹni 70 plus 70 kí ni about 70 only one màmá ní only one ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́dún yìí ẹ ti ṣe bẹ́ẹ̀dẹ̀ ní lókun táwa ṣe àgbọ́dọ̀ wá ṣe bẹ́ẹ̀dẹ̀ yìí bẹ́ẹ̀ ni no kì í ṣe pé yáyà mú sọ pé a wà celebrate bẹ́ẹ̀dẹ̀ yìí ó dá láti máa ka ọjọ́ wa kì í ṣe ìgbà téèyàn bá kú náà máa celebrate ọjọ́ orí náà máa celebrate ẹ̀ yes ẹ máa pò wọlé bẹ́ẹ̀ ṣe pò wọlé ṣé kọ́mẹ́ǹtì yẹn wọlé ó jẹ́ lò ó 155,000 naira adẹ̀tí ní 1.3 million lẹ́nu àárọ̀ yìí ẹ jáwọ́ ohun tí ó ṣẹlẹ̀ kí a tó rí 30 minutes sísìn ọlọ́run lọ́lọ́run máa jẹ́ èèyàn lèyàn máa jẹ́ àwọn receipt kan wọlé sí bíbá yìí jẹ́ mójútó àwọn receipt yìí. Okay, 15,000. Me again. 15,000. 170. 170. 170. Ojo mo ti ló máa fún wa díẹ̀. Kò tí ì yá. 10,000 naira. 180. Ó jẹ́ lò ó 180. 180. Ẹnìkan kọ́mẹ́ǹtì ń bì í wọ́n ní ká fún màmá Abẹ́ní náà tiẹ̀ pé Abẹ́ní wọ́n ní ká fún wọn ní 20,000 wọ́n ní ká fún mọ́mì yìí náà ní 20,000 naira. Mo fẹ́ rántí màmá tamọ́ ti yé so that means wọ́n fún mọ́mì ní 40,000 ọ̀pọ̀ ẹ̀ má ṣe mọ́ owó tó ń dá fún màmá that's personal money. Thank you so much. Yes ma. 20,000. 200. Ó jẹ́ 200,000 lẹ́nu òsìn. Ògo ni fún Jésù. Ọlọ́run mà ṣe o. 35,000. 235. Ó jẹ́ 35,000 àbí? Ó jẹ́ 235. Ẹ̀yin receipt ẹ máa lóòdù pàpàpà 6,000. 241. 27,000. Bó ṣe send it 27,000. 268. 268,000. Àbí? Bẹ́ẹ̀ sà. Kí ni receipt eléyìí? Receipt ni mò ń rí. Tó ẹ pé receipt náà lè ń send. Ó fine 5,000 naira. 273. 273,000. Àwọn èèyàn ti dìde màmá kí inú yóò dùn. Ẹgbẹ́ sẹ́jọ̀ máa 20,000. 20,000. 293. 293. 10,000. 303.
303,000 àbí. bẹ́ẹ̀ sà. Màmá mo fẹ́ mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe jókòó ni. Ọkàn yín dúpẹ́. 5,000 naira. 208 lẹ́nu sìn. ẹ 308 àbí. ẹ máa wo kọ́mẹ́ǹtì náà wò. ẹ máa wo kọ́mẹ́ǹtì náà wò. $30,000. 338,000 lẹ́nu sìn. $10,000. 348 gbà tí rí ẹ ti tètè jáde. 348,000 lẹ́nu sìn. 348,000. ẹ ká lẹ́sọ̀rọ̀ ètò lẹ́wọ̀n mọ́ ẹ yẹ dáadáa sí i. ẹ ṣe lọ́nà sọ. Okay, receive continue. olúwa kò ṣe 20,000. 20,000. 368. 10,000. 10,000. 378,000 àbí. Gbogbo èyí tẹ́ ń sọ́pọ́ọ̀tì ẹ̀ ní mọ̀ nira. Àmín lórúkọ Jésù. Àmín. A ti sọ ẹ̀dẹ̀ dìde kí o ti tán. A ti sọ ẹ̀yin wá dìde. Kí wá lókùn kọ́ Ọlọ́run ó ṣe lórí ọ̀rọ̀ yín. Yóò dìde sẹ́yìn náà ni. Àmín lórúkọ Jésù. lọ́sọ̀rọ̀ ètò lẹ́wọ̀n sọ. Ẹnìkan lòun jẹ oúnjẹ màmá Àbẹ̀ní Agbọ́n nígbà tẹ́ ń ta ráìsì ní Òṣogbo. Ó ní around 1997. God bless you ma, you find mercy. Please can I get màmá Àbẹ̀ní Agbọ́n account number? Oníṣẹ́ ẹni tí wọ́n lè ní àkáǹtì yín. Ẹ kàn rọra pè fún mi yẹ́rẹ́. Ẹ rọra pè fún mi yẹ́rẹ́. Ẹ rọra tẹ̀ síbí. Ṣé ọmọ ìwé ìyàpọ̀? Mo mọ̀. Ṣé lóòótọ́ lẹ ta ráìsì 1997? Ẹ káre wá fún mi ráìsì jẹ́ ńgbà yẹn. Sí nígbà náà mo lọ ń jẹ sẹ̀gì ni. Sẹ̀gì kí ló jẹ́ sẹ̀gì? Ní ìkọ̀ orúkọ rẹ̀ nù kò tó. Zenith. Ajé. Orúkọ tó máa gbé wọn gan. Ọládìran Tóyìn. Ní Ọládìran. Mo ti sẹ́ndẹ̀. Yes sir. A ti sẹ́ndẹ̀ sẹ́ni yẹn. Ẹ ṣé o. Ẹ gbọ́ gbọ́ngàn. Àbí o. Ẹni tó lóun jẹ ráìsì màmá Àbẹ̀ní Agbọ́n. Ẹ sì máa ta ráìsì nísìn. Ọlọ́run. Mo ń ṣe tá ń gbà ẹ ni. Okay, 20,000. 398. 398. 10,000. 408. Olúwa ní àṣẹ ní tóun kàn yìí. Olúwa ní àṣẹ ní. Ẹ ti ka 10,000 àbí? Bẹ́ẹ̀ sà 408. lọ́sọ̀rọ̀ ètò lẹ́wọ̀n mọ́. 408 àbí? Tá a bá ti wọ 700, á jẹ mọ́ 1.3, á jẹ 2 million. A wà ní 408 àbí? Ó yá, ẹ ṣé o, ojú ò ní tì yín, ọ̀tá ò ní yọ̀ yín. Ojú ò ní tì yín, ẹ ṣé. Èèyàn 5,000 dúró. Ṣé kò ṣọ́ọ̀kì yín ni? Bákan ìwo ni bákan? Ń ra ni. Mo ní ṣọ́ọ̀kì yín ló ṣọ̀kì àwọn bákan. Ẹ ṣé o, ojú ò ní tì yín, ọ̀tá ò ní yọ̀ yín o, ẹ rí àánú gbà. Receipt làwọn èèyàn sẹ́ndì lẹ́nìí. Ẹ bá wo kọ́mẹ́ǹtì o. Ìwádìí ẹ̀ màá máa mú ọ lọ bí tá a lọ́ọ̀jì sí. Màá ní kí receptionist bá ń pa ọ́, màá dẹ̀ da ọjẹ́ tán.
Hello, sir. Hello, sir. Yes, sir. Yes, sir. 12,000. Sir? 420. Amen, daddy. Yeah, mo fẹ́ kẹ́ pray fún mi ni. Daddy, a wà lórí ètò lọ́wọ́ sá ìjọ. A wà lórí ètò sá. Ẹ já parí ètò sá. Ẹ má bínú daddy. Máa pray fún yín, ẹ má worry. Ẹ̀yin lẹ́nu, yes sir. Yes sir. Yes sir. Number it is. Ó jẹ́ lò. 420. 420. Hello ma. God bless you ma. Yes ma. Àwọn màmá náà ń kí yín bí o. Àwọn màmá náà ń kí yín bí o. Ẹ ṣé o. Àti Amẹ́ríkà ló ti ń pè. Yes ma. Hello ma, ń gbọ́ yín ma. 50,000. Ẹ bá mi fún màmá Gbonkan ní 20,000. Okay. Láti fi bẹ̀rẹ̀ building. Okay. Bó bá ṣe ń lọ sí, mo ṣe máa tún máa fẹ́ ìdòwò sí tiwọn. Okay, táàtì tó wá kù gbọ́. Màmá abẹ ní agbọ́n. Okay. Mo ń rí wọn lénìí. Ẹ ṣé. Ẹ ṣé o. 15,000. Okay ma. Tamotiye. 15,000. Ẹ ṣé ma. God bless you ma. Ẹ ṣé mọ́mì. Ọlọ́run á fọ̀pọ̀rọ̀pọ̀ fún yín, orísun fún yín ò ní gbẹ o. Ẹ ṣé mọ́mì. A dúpẹ́ ma. Yes ma. Yes ma. Yes ma. 400,000. Yes ma. Wọ́n àti ẹ̀ tí ì gbé mi. Wọ́n àti ì bí èmi. Ọmọdé mélòó la wà? Láti rí wọn lénìí. Wow. Bẹ́ẹ̀ ni mà. Wọ́n ti try o. Àwọn fíìmù wọn la máa ń jókòó. Àá jókòó ńlẹ̀ẹ́lẹ̀ wọn. Èmi kéde kò sọ̀rọ̀ máa ní ìwọ̀n. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run mọ̀rìn àjò ẹ̀dá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yes ma. Ẹ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. You know. Yes ma. Bẹ́ẹ̀ ni. 5,000. 5,000. Yes ma. Ẹ ṣé mọ́mì. Ẹ ṣé pọ̀ máa wá. Owó tí wọ́n fún mọ́mì jẹ́ 55. Ẹni tó béèrè account number mọ́mì wọ́n ní kí n béèrè tiyín náà. Ẹ ṣé o. Wọ́n ní the third woman. Àdúpẹ́ o. Hello. Hello. Mo ń bọ̀. Jẹ́ nǹkan kọ́mẹ́ntì mi. Hello. 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 50,000. 50,000. 495. Ó jẹ́ 495,000. Ògo ni fún Jésù. Lọ́run ìwọ ló ń ṣe léyìí o, iṣẹ́ yẹn o. Ó jẹ́ 495. Ó jẹ́ 495,000. 5,000. 500. Ó jẹ́ 500,000. Ó yá, ló mẹ́ sọ ní tẹ̀ ẹ́. Ó jẹ́ 500,000. Ẹ máa bá wa wo kọ́mẹ̀ntì ẹ jọ̀ọ́. Kò wà lójú screen. Ẹ máa ra sojú fún yẹn pẹ̀lú yes ma. First bank àbí. $20,000. 520. Ọlọ́run mà ṣe o.
ó jẹ́ lò ná 520. 520,000 adẹ̀ tí ní 1.3 million lẹ́tẹ̀lẹ̀ lẹ́nu òní yìí ó jẹ́ 1.8 million à ń bọ̀ lórí ẹ̀ à ń bọ̀ ní àti ìdè ọlọ́run ń bá ṣẹ́ rẹ̀ bọ̀ 520,000. bóyá káwa wọ ọbẹ̀ yẹn ẹjẹ́ ara máa bọ̀ ẹjẹ́ ara wọ ọbẹ̀. No, but focus. Ẹ ṣe mà kí yẹn dà ó ti mú. Ẹ ṣe mà focus. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ṣé wọ́n dẹ̀ lọ́ọ̀kì mọ́tò yẹn sáà? Hello, ma. Yes, mommy. Ó jẹ́ 520,000 naira. Bẹ́ẹ̀ sà. Ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ sà. 520. Okay. Bá a ṣe jókòó lẹ́ẹ̀kan yẹn dà, ẹ̀yẹn wá sí ìgbéra yìí. Very good. Wọ́n ta láìsí o, wọ́n ta láìsí mọ́ mi, wọ́n ti taari ni, yes ma. Àwọn òṣèré àgbà, yes mọ́mi ẹ ṣé mọ́mi, thank you ma. Wọ́n ní kọ́pọ́n 5,000, owó yẹn 60,000. So màmá ó fún wọn 10,000, ẹ ṣé màmí, ẹ rà àánú gbà lórúkọ Jésù. Aláwa lórí ètò ilé mẹ́sẹ̀gì òjòjú kan tí ó respond. Ó yá ṣó ń lọ ẹ jẹ́ kó gbé náà dáadáa. Ọlọ́run ò mà ṣe o. Ẹ̀yin receipt yẹn load. 10,000. 10,000. Ó jẹ́ 540. Hello, sórí ètò lẹ́wà. Kí lẹ sọ síbẹ̀? 20,000. 560. 560. Ó jẹ́ 560. Thank you, ma. $20,000. 580. 580. $10,000. 590. 590. Ẹ ṣé o. Inú màmá dùn láti inú ọkàn. Àmọ́ lóore o. Ẹ̀yin ló ra àánú gbà o. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run 10,000. ẹ ṣé o. 600. 600. 600,000. Lẹ́nu sìn. Láì kúrò lórí ìjókòó ń bí. Ẹ wò ó, ojú ò ní tì yín. Ó ti tàn. 5,000. 605. 605. Ibẹ̀ láwa o. Ẹ bá mi wo kọ́mẹ́ǹtì yẹn o. Ó jẹ́ lónà. 605. 605. Ẹlòmíín send owó lọ́wọ́ ó fẹ́ send receipt. Sórí ètò lẹ́wà díà, sórí ètò lẹ́wà. Orí ètò láwà. Ìyàwó mi orí ètò láwà. Ó yẹ ẹ káwọn ìyá àdúrà tó máa ń pè ní Gbonkan ẹ kí wọn. Ẹ kúrò lẹ́ o. Ìyàwó mi nù àwọn náà dilé mú. Ẹ kú iṣẹ́ Olúwa o. Ẹ jẹ́ aráyè ẹ ṣe á sọ̀rọ̀ ẹ ǹlẹ́ á ṣe bẹ́ẹ̀ wà lórí ètò ni mà. 5,000. 610. 610.
20,000. 630. Ó jẹ́ 630 àbí? Bẹ́ẹ̀ sà. Ẹ jáwọ́ tí ó ṣẹlẹ̀ àti ìmọ̀ tọ́lọ́run fẹ́ ṣe. Ọlọ́run ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni. 5,000. 635. Mo tún like ibi táwọn èèyàn wá gbé gbà o. Receipt náà sẹ́, rí kọ́mẹ́ǹtì kan mọ́. Receipt lẹ́wọ̀n. Ọlọ́run ló ní kí fóònù mi ti wà fún WhatsApp. Tí ẹ bá sí fóònù mi fún WhatsApp. Oh. Hello. Hello, pastor. Sórí ètò lẹ́wà. Orí ètò ni mo wà, mo ṣe jí ni èmi ní Princess Yemi. Tẹ́ pé láàárọ̀ tẹ́ fún wa ní 10,000 láàárọ̀. Mo fẹ́ fún màmá àtẹ̀ní agbọ́n àti tamati di ní 5,000 máa sẹ́ndì ẹ̀. Ẹ ṣé mọ́mì, owó ńlá ni, ẹgbẹ̀rún 5,000. Ẹ ṣé mọ́mì, ẹ ṣé mọ́mì. Wọ́n là máa ṣe ẹ ṣé mà, yes ma. Owó àwọn mọ̀mọ́ wa jẹ́ 65. Very good. Màmá ń dúpẹ́, ọkàn wọn ń dúpẹ́ o. Ọkàn wọn ń dúpẹ́. Ọkàn màmá ń dúpẹ́ pé èmi nìkan tán. Èmi nìkan tán. Hello. Hello, sir. Yes ma. Yes ma. Yes, sir. Kú iṣẹ́ Olúwa o. Jésù ló ṣiṣẹ́. Àmín. Ẹ ṣé. Àjíǹde àti ìlú ṣiṣẹ́. Yes, sir. Well, from our own widow's mite níbí báyìí. Yes ma. Mo máa send owó fún màmá láti máa fuel mọ́tò yẹn every month by the special. Màmá wọ́n láwọn máa fún yín lówó epo nu mọ́tò ní every month. Pé ẹ máa fi epo nu mọ́tò. ẹ ṣé o mo dúpẹ́ o mọ̀mọ́ lóore o mọ̀mọ́ lóore ẹ ṣé o ẹ ṣeun. Màá send account number wọn, màá dẹ̀ send the phone number wọn. Ẹ lè jọ máa sọ̀rọ̀. Okay, that's fine. Ẹ ṣé gan. That's fine. All right, sir. Ẹ ṣé, sir. God bless Yes you, ma, sir. yes ma. Account number dey send me o Bye, correct. sir. Yes, sir. Ẹ má tó fún mi. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà mà. Six of 30, something like 30, 59. Ọmọ ní fún ní ẹ̀rọ ni. Ó lágbára ògbóná fún Kristi. 10,000. Ó jẹ́ lò. Ó jẹ́ 645. 645. 10,000 kan náà ń bí báyìí. 655. 655. Hello, sórí ètò lẹ́wà. Ó jẹ́ 655,000. Bẹ́ẹ̀ ni sà, sórí ètò lẹ́wà sà. Ọyọ ẹ̀kan tó pèsè sà. Yay! 100,000. 100,000. 755. 755. Ẹnìkan sẹ́ni 100,000 sí. Ó wá jẹ́ èrò mélòó ló wà lórí ẹ̀fẹ́? 5.6. 5,600. Ẹ máa gbọ́ èèyàn kan sẹ́ni 100,000 àbí? Ó wá jẹ́ 755,000. Tá a bá ṣe mọ́ 1.3 million. Ó jẹ́ lò ó. 2.50. Ó ti wọ 2 million báyìí. Mọ̀mọ́ ẹ dúpẹ́. Hello. ó tún ń dúpẹ́ mọ̀ ń tọ́pẹ́ dà wọn lágbára Yes sir. ẹ̀yin lẹ̀ ń ṣe alátìlẹ́yìn mi kò ní sun Yes yín sir. ọ̀rọ̀ mi ò ní sun yín ẹ̀ ní jẹ̀bi oore o lágbára ọlọ́run ẹ máa rí náà o ara ò ní níyín o ara ọ̀dẹ̀ yín o lágbára ọlọ́run ojú yín ò ní fọ́ etí yín ò ní di àwọ̀ títò tó bá mú wáyé ní múrọ̀rùn ọmọ aráyé ò ní pa yín láwọ̀ dá o ẹ ní dìdàkúdà tọmọtọmọ ẹ ní dààmú lórí ọmọ lórúkọ Jésù bí ó ti rí nu o àṣẹ ọ̀run gùn Jésù Olúwa wa àmín. ẹ ṣé o, a dúpẹ́ o, àmọ́ lóore o.
Ọlọ́run á fọ̀pọ̀ rọ́pò fún yín o. Orísun ìbùkún yín ò ní gbẹ o. Ẹ̀yin náà aráàlú gbà o. Ẹ ṣé o. Bí a ṣe náwó oore sí ìyá wa àtàwa náà, Ọlọ́run á náwó oore sí yín o. Ẹ ṣé gan-an. fún mama 15,000. Àbùdí ìtọ́lọ́kọ̀ ìtọ́lọ́sà owó ìwọ̀n lé ajé ìwò ìwọ̀n lé olókùn owó ìwọ̀n yín. Àmín. Ẹ túbọ̀ máa ráàánú. Àmín. Àwọn ọmọ wa yìí. Àwọn ọmọ ẹ pẹ̀lú àwọn àdúrà. Ẹlẹ́nìkan sẹ́yìn 50,000. 50, 20 lọ sọ́dọ̀ màmá. 2 million ti pé kí ló ti gorí ẹ̀bẹ̀ yẹn. A fẹ́ bẹ̀rẹ̀ mi 3 million àjòkò nípa orí ọ̀fẹ́ Jésù. 20,000. 7 kílẹ̀ sílẹ̀ kan. 75 ti gorí ẹ̀. 75,000 ti gorí ẹ̀. So 2 million ti pé 2 million naira ti pé 75,000 ti gorí ẹ̀. Ẹnìkan wá sẹ́ẹ̀lì 50,000. Wọ́n fún màmá ní 20. Wọ́n ní ká fún màmá Àbẹ̀ní Agbọ́n ní 15,000. Màmá Tàmọ́ ti yẹ ní 15,000. 20,000 màmá ẹ̀ ṣí mọ́ 95,000. Mo ti ṣí mọ́ òun ló fi jẹ́ 70. Ó jẹ́ 75. Ẹ bá mi ṣí owó àwọn màmá. Ó ti 80,000. 80,000. Ẹnìkan náà tuntun fún ọ ní 5,000 bí báyìí. 85. Wọ́n dẹ̀ fún màmá ní 20 ní bí báyìí again. Ó jẹ́ 95. Ó dà wọ́n fún ọ ní 85. Ó ti 85 ẹ̀yìn. Èmi náà wá fún màmá Àbẹ̀ní Agbọ́n ní 15,000. Mọ́mí wa iná ní 15,000. Owó àwọn méjì jẹ́ 100,000. Àwọn èèyàn tún rán wa sí yín. Ẹ̀rà àmọ̀ kó kéré ṣùgbọ́n ọlọ́pàá. Ní àkókò expect ẹ̀ àwọn abáyàwó àyàwó abónire yọ̀ ni adùpẹ́ lọ́wọ́. Ọkùnrin tí wọ́n ṣe wá bónire yọ̀ báyìí. Ẹ̀yin náà róore. Ẹ ṣé o, Ọlọ́run á bá dúpẹ́ fún yín o. Àmín. Bàbá wa Agbala Gabriel lágbára Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín kò ní dojú. Àmín. Hello. Ẹ máa tẹ̀síwájú ni o. Hello. Gbẹ̀yìn tẹ̀ ṣe wá lóore ẹ ṣé o àmọ́ lóore. Láti Sweden, ẹ̀rọ dádì, ẹ̀ka lẹ́sà. Lẹ́sà. Yes sir. Yes sir. Èmi náà lẹ́ ń bá sọ̀rọ̀ dádì, orí ètò lẹ́wà dádì pápápá. Èmi lẹ́ ń bá sọ̀rọ̀ dádì. Èmi lẹ́ ń bá sọ̀rọ̀. Ṣé màmá àbí? Ẹ ṣé ó ti wà pinned. Ẹ ṣé go daddy. Yes sir, send the CC. Ẹ ṣé sir, thank you sir. Yes sir, thank you sir. 20,000 ó jẹ́ lò. Yes sir, thank you sir. 15. Ó jẹ́ 115. 2 million ti wà ńlẹ̀ sẹpẹ́. 2 million ti wà ńlẹ̀ sẹpẹ́. Hello sir. Hello daddy. Olúwa ń ṣiṣẹ́ sir. Àmín. Mo wà lórí ètò pẹ̀lú yín láàárọ̀ náà. Ṣùgbọ́n àti ẹ̀tọ́ mo tún rí àwọn màmá tí wọ́n tó wá lọ́sàn inú mi dùn torí àwọn màmá yìí ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Wọ́n ti ṣe o. Àti gbádùn wọn lọ́pọ̀lọpọ̀. So àti Canada lèmi ti ń pè yín. So màá sẹ́ndì 10,000 sí yín again. Kẹ́ bá mi fún àwọn màmá méjèèjì yẹn nípa 5,000. Iná fún lówó. Very good. Ó jẹ́ 105,000. Ẹ ṣé o. Ẹ má bínú sí wa yín màmá. Ẹ má bínú o. Ó yẹ ẹ̀tọ́ náà yẹ kó láì. Àwọn tó ṣe àti ẹ̀dá. Ẹ̀tọ́ náà. Lágbára Ọlọ́run ẹ̀yin náà ní ráre o. Ẹ ní fi máa ní àrí lágbára Ọlọ́run o. Ẹ ṣé àmọ́ lóore o. Ó yá fún wa jíjẹ báyìí. Ó yá ó jẹ́ lò. 115. 115,000 focus. 2 million wà ń sẹpẹ́ àti rí 115,000. 2 million wà ní sẹpẹ́ àti ti rí 115,000. Ẹ jáwọ́ ohun tó ṣẹlẹ̀ kí a tó rí ìṣẹ́jú márùn-ún. Ṣìbọ́lọ̀ ni kò kúrò láàyè rẹ̀. 5,000. Ó jẹ́ lò. 120. 120. Hello. Ẹ bá àwọn comment o, ẹ má receive àwọn call yẹn o. Sórí ètò lẹ́wà sà. Orí ètò ni o, àdúró digbidigbi ni o. Yes sir, àwa náà rí bẹ́ẹ̀. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Yes sir. Mo pè
lọ́sàn-án mo ti send owó náà lọ́sàn-án but mo fẹ́ fún mo ti fún ìyá àdúrà lówó lọ́sàn-án but àwọn ìyá méjèèjì yẹn I will send 5,000 to them. ẹ ṣé sir adúpẹ́ wọ́n dúpẹ́ yes sir ẹ ṣé gan. wọ́n bẹ̀yìn náà yọ̀ ní àmín o àmín. mo ti ẹ wá àjíṣe ní agbára àmín àmín o àmín. ẹ ṣé o ẹ ṣé pọ̀ sà. ó jẹ́ 110 110. ó yá ó màmá ẹ jẹ́lò 120 màmá 120,000 2 million wà lọ́tọ̀ sẹpẹ́ 2 million wà lọ́tọ̀ sẹpẹ́ màmá lẹ́nu òní nìkan lẹ́nu àwọn èèyàn nífẹ̀ẹ́ yín àwọn èèyàn ò tí ì dé tán o wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àti mọ̀ bóyá dúdú ni àbí pupa bẹ́ẹ̀ sì máa ń sọ nínú fíìmù ó mi ká ẹ ṣe fíìmù kí n jókòó báyìí kí n mọ̀ wòye kí ẹ mọ̀ ṣe fíìmù báyìí ẹ ṣe fíìmù kan tẹ́ pé Agbala Gabriel Foundation máa sponsor ìyá àbẹjọ máa ráyè le wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fíìmù kan báyìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fíìmù kan Agbala Gabriel ló máa sponsor ẹ̀ so torí ọ̀fẹ́ bá wà á sọ̀rọ̀ bóyá ń tẹ́ wọlé wá Ìbàdàn kí gbogbo ẹ pọ̀ pọ̀. kí ló dé báyà kọ́ bẹ́ẹ̀ bá ti lọ yẹ ó ti yá ni ó ti yá bọ́bá ti yẹ ó ti yá wà bọ́bá ti yá kò sí wàhálà kò pẹ́ mọ́ tẹ́ bá ti ló yá ó ti yá wà. ìbáwọ̀ àrùn mẹ́ta ni. ẹ̀yin yẹn lẹ ti gbọ́ torí màmá ti fẹ́ bẹ̀rẹ̀ fíìmù kékeré kan báyìí ńlá ni kìí ṣe kékeré ẹ ló mà orí ètò lẹwà bí. bẹ́ẹ̀ ni mo wà lórí ètò sà. ẹ ṣé màmí. yes sir mo ti donate towards the mama àdúrà ní ọ̀sán yìí. yes ma. so mo fẹ́ donate fún àwọn màmá méjì tí wọ́n wà ní ẹ̀yìn yẹn. ẹ ṣé ma. I'm going to send 18,500. 18,000. share láàrin àwọn méjèèjì. òkùnmọ́lá máa sẹ́ni 18,500 káṣà sọ pé 20,000 naira ẹ ṣé mọ́ mi wọ́n ní ká ṣe rẹ̀ lẹ́yẹ láàrin ọmọ mi méjèèjì wọ́n jẹ́ 120,000 wow òní fún ẹ Jésù ṣé o adúpẹ́ o àmọ́ lóore o. hello sórí ètò lẹ́wà. yes sir. Thank you, Daddy. 5,000. 125. 125. Daddy, ẹ ṣé wa dúpẹ́ sir. Thank you, Daddy. We appreciate you. Ẹ ṣé, Daddy. 5,000. Me again. 130. Thank you, Daddy. Ẹ ṣé, Daddy. Ojelo. 130. 130. $2 million wà ńlẹ̀ sẹpẹ́. Mama, à ń lọ sílé ọ̀dọ̀ yín lọ́la. À ń lọ lọ́la. Ṣé máa ń kówó yẹn fún ilé kan? 20,000. Ṣé ẹ ṣàlejò àwọn èèyàn o? gbogbo àwọn nínú ilé. Bó ṣe dáa ni ẹ màmá. Hello Sama. Ẹ̀ka lẹ́dàdì. Ibo lẹ ti ń pè sà? Láti bo London. Orí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà sà. Orí ètò lẹ́wà sà. Ẹ ṣé sà. Àwọn màmá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní 13,000 naira. Ẹ ṣé 130. Ó yá èlò lọ́dún 140, 130, 130. Ẹ ṣé gan. Àbí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé gan daddy, thank you sir. Sir? Maryland, wọ́n máa send 100,000. Láti Maryland, wọ́n là máa send 100,000. Ẹ ṣé gan o. Yóò dára fún yín o. Adúpẹ́ ẹ ṣí mọ́ o mama. Oyó jèlò. Ó jẹ́ 240,000. Ẹ ṣé gan daddy, we appreciate you. God bless you sir. We love you. Ẹ ṣé sir. Ẹ ṣé sir. Hello.
Hello. Oda, hello, network yẹn dà. Sórí ètò lẹ́wà. Yes, ma. Thank you, ma. Kò sí tó kéré mà, kò sí tó kéré mà. 1,000 naira káàdì. Bí ẹ ló mà. Yes, ma. Yes, ma. Àwọn màmá wa ni wọ́n. Àwọn màmá wa. Yes, ma. Ẹ ṣé ma. Yes, ma. Yes, ma. Yes, ma. All right, sir. Okay, Ah, ojú mama ẹ rí wọn, a jọ ń lọ́dún mama láàárọ̀ là ni o. A jọ ń lọ lé wọn ni o. Ẹ máa rí wọn lójú mama. Lójú mama, lójú mama, lójú mama. Fíìmù tí a fẹ́ ṣe gbé bí o tán náà ni, tí ń bẹ tán náà. Sir, only 45,000, 15,000 fẹ́ni kọ̀ọ̀kan. 45,000. 15,000. 15,000 fẹ́ni kọ̀ọ̀kan. Owó àwọn mama jẹ́ lò ó. 130 lè ṣe tẹ́lẹ̀. Ó jẹ́ 145, 145. 145, 145. Ẹ ṣí 257. 257. Kẹ́nìkan ó dòwó àwọn màmá ẹ ó dẹ̀ like ẹ sọ ẹ máa handle màmá. So 257. Eré tá a bẹ tẹ a bẹ ṣe èmi náà wà ń bẹ. Ẹ dúró kílẹ̀ páàtì wọlé fún mi náà. Ó di Ẹ wo irọ́ ni èmi náà bẹ ṣe. Ẹ̀yin ìyá mo ti ní wọ́n ṣọ lọ́bẹ̀ tẹ́lẹ̀. Èwo ni jẹ lọ́bẹ̀? Ẹ máa bá omi tá a bá fẹ́ fi bọ ẹran. Ẹ̀yin lẹ́ẹ̀ máa gbé kaná. Àwọn bá ń gbé kaná. Ṣé ẹ ti ń gbọ́ báyìí? Wọ́n tó bá ti fẹ́ bu ẹran nínú fíìmù. Wọ́n ní máa gbé omi kaná. Ṣé wá eré tá a ṣe yóò tún yàtọ̀ díẹ̀ sí eré tayé díẹ̀. Ajẹ́ ti ẹ̀mí. Àwọn yóò tún gbàdúrà. Àwọn yóò tún fi ayé yín gbàdúrà. Ẹ ṣe mọ̀ pé ó ti pẹ́ gan. Ìmọ̀mọ́ ẹ wò ẹ mọ iye ara yín o. Ilé wo ni wọ́n jókòó tí wọn ò ní wà bẹ́ẹ̀ ní ẹgbọ́n tí wọn ò ní wòyàwó. Bẹ́ẹ̀ ni wọ́n dáwọ́ sí kò possible now. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó sì jà máa rí yín láàyè. So ajẹ́pọ́lọ́ ní ire fún yín. Ó sì láwọn kankan fún yín yóò dẹ̀ ṣẹ. Àmín lórúkọ Jésù. Àmín. Hello. Sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà mà. 30,000. Yes ma. Yes mami. Yes ma. Sórí ètò lẹ́wà ẹ bá wa dá sí. Sórí ètò lẹ́wà. Mama 10,000 ó dé lò. 10,000. Ó jẹ́ 297. Kílẹ̀ pé màmá bẹ̀ ní agbọ́n. 10,000. Sórí ètò lẹ́wà. 5,000 màmá bẹ̀ ní agbọ́n. Ó jẹ́ 150. Màmá kejì náà 5,000. 150,000. Ògo ni fọ́lọ́ lókè ọ̀run. Ọlọ́run ò ṣe o. Ọlọ́run ṣe. Ẹ ṣé mọ́mì. Adúpẹ́ mà. Ọlọ́run á ṣe fẹ́yìn náà. Gbójú Orí ọ̀gbìn tètà. òjijì tẹ́ ẹ̀ expect Ọlọ́run á ṣe fún gbogbo yín o. Àmín o. Àmín. Ẹ ṣé o. Àmín lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Ẹ ní fẹ́mi ọmọdé kò ṣèrànṣẹ́. Àpẹẹrẹ àwọn nǹkan tẹ́ máa ń ṣe ṣé ó ṣe é ṣe ìṣẹ́jú kan àwọn àpẹẹrẹ nínú fíìmù wọ́n fẹ́ káwọn yẹn kàn kankan. Ó ṣeé ṣe lọ́gbọ̀n ìṣẹ́jú. Lọ́gbọ̀n ìṣẹ́jú irọ́ ìṣẹ́jú kan tiẹ̀ ní péré ìṣẹ́jú kan péré. Tọ́ kékeré ni mo wà tí mo ti mọ pẹ́ dà mọ̀jẹ̀sí ni mo wà tí mo lẹ́nu yìí ń tèmi èmi délé ọ̀bàrà ká wọ́n ní kí n kákò kí n jùdí kí n juwọ́ lébélébé sáwọn arógbàsọ láìbòtán mo rí jómojó mo ráyọ̀ mo yọ̀ ó wá kù dẹ̀dẹ̀ kọ́ta oyún mi Jagunlabi tẹ́rí gbà sọ mo ní kí ló pa wọn ọlọ́pàá ló bá ń pa mo ní kí ló gbèdè wọn lẹ́sùn ló bá ń gbèdè mọ́lẹ̀ mo wá ní kí n nìṣó ńlé ọ̀bàrà ká mo ní ṣe bẹ́yìn olólùfẹ́ mi lẹ̀ mú mi lọ torọ́ pẹ́ni sáyàwó òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò adífáfọ́ mọ̀ràn gègé tí fọjọ́. Jésù Olúwa wa Jésù Olúwa wa mo ń bọ̀ hello sórí ètò lẹ́wà
ẹgbẹ́ àwọn kọ́ yẹn kọ́ọ̀kan ti re ooo kọ́ọ̀kan ti re mo ti ń gbádùn ẹ lọ olólùfẹ́ mi ògo ni fún Jésù àwọn kan dẹ̀ ń pè wọlé o ẹ bá ń gbé àwọn kọ́ọ̀ tó ń wọlé ń bẹ̀ yẹn ẹ bá ń gbé wọn a dúpẹ́ fún Ọlọ́run edit okay hello sórí ètò lẹ́wà. Yes, ma. Gbonkan. Yes, ma. The other two ladies, 10 and 10 for you, Pastor. Èmi náà 10,000. Èmi nìkan tán mọ́ mi. Ẹ mà ṣe o. Thank you so much. Owó data ti yọ. Wọ́n fáwọn mọ́mí ní 10,000. That is 160,000. Ògo ni fọ́lọ́run. Ọlọ́run ò ṣe ìwọ ló ní orí bẹ́ẹ̀. Thank you, mommy. We love you. Hello. Sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni o. Yes, ma. Àṣẹ̀ṣẹ̀ láti Maryland, àṣẹ̀ṣẹ̀ tí mo bá fún ọmọ balance yòókù fún Màmá Àdúrà. Okay, ma. Èló ni fún Màmá Àdúrà ma ká lè split them. 7,600. Okay, ma. Okay, ma. So that should be 17,000 goes to Mama. Èló ló jẹ́ 17,000. 5,000, yeah. 165. Ó yá kí ló jẹ́ bẹ́ẹ̀? 314. 2 million ti wà lápá kan. 314 ti dúró fún Mama again. Canada àwọn èèyàn ń pè láti òkè òkun gan. Ibo la ti ń pè mọ́mí? Canada bí US? Canada ni. Ẹ ra mọ́mí. Iye Olúwa ń ṣiṣẹ́ mà. Olúwa ń ṣiṣẹ́ mà. Yes, ma. Mo ti send text message tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo ti send 50,000. 50,000. Ẹ fún yà ní 30. 30,000. Oye, mọ́mí ẹ ṣe mà, wọ́n ní 30,000, ó jẹ́ lò ó. 344, ó yẹ kó ti jù báyìí lọ. 344,000. Ẹ ṣe mà, wọ́n dẹ̀ fún màmá bẹ̀ ní 10. Màmá ta mọ́ ti ní 10. 10 bá ti bó ní ire yò. Wàláì, ire tí ọ̀rọ̀ expect àwa kàn ń bọ̀ ni. Tí bá sọ tán ní kí n wá gbé gáfọ́ ni mùsùn náà ni wá gbé. Ológbò ìyá àgbà. Ológbò wọn tó bímọ ni mo bá wá gbé tàbí bá yín so àdúpẹ́ fọ́lọ́run. Wow. Ẹ ṣé mọ́mí, thank you ma. Ṣé ń gbọ́ báyìí, wọ́n láwọn kọ́ máa kí wọn. Ọ̀tọ̀ ni tí wọ́n á ṣe, ọ̀tọ̀ ni tọ́lọ́run ń ṣe. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run mà ṣe o. Hello ma. Ẹ kálẹ́ mọ́mí. Yes ma. Sórí ètò lẹ́wà. Ó jẹ́ lò ó. 344. Mọ́mí orí ètò lẹ́wà. Àwọn láwọn ò sí lórí ètò. Hello ma. Hello, Sórí ètò lẹ́wà ma. Bẹ́ẹ̀ni. Yes ma. 60,000 naira. Ma? Bẹ́ẹ̀ni fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta 2020. 20,000. Ọlọ́run. Kábíyèsí rẹ̀ o. Kábíyèsí rẹ̀. Inú àwọn èèyàn dùn láti rí yín. Ṣẹ́rí inú àwọn èèyàn dùn láti rí yín. Inú àwọn èèyàn dùn láti rí yín. Àwọn màmá rẹ̀. Àwọn màmá rẹ̀. Ẹ ṣé mọ́mì. Thank you ma. Àmín ma. Àmín ma. Àmín ma. Thank you ma. Yes ma. Owó 195. Tí wọ́n. 195. 195. Olúwa iye. 364. 364,000. 2 million wà ń sẹpẹ́. À ń lọ 3 million fún màmá. Kó jókòó ká kó dà lé wọn. Kí lè wọ́n mọ̀ kó ń gbé nǹkan mi. 364,000. 195. Àánú làwọn ọmọ mi náà rí gbà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ó tó máa ń sọ nìyẹn. Jẹ́ kí inú rí ó dùn sí dáadáa ọmọlàkejì. Wàá rí tí ó wà ṣẹlẹ̀. Hello ma. Sórí ètò lẹ́wà ma. Bẹ́ẹ̀ni, I will be funding for your data every month. Ẹ máa data fún wa every month. Mọ́mí wa gbèsè máa data wa. Kí n má wọrí.
God bless you, ma. We love you. What? Láti UK, àbí? Ah, thank you. Ma? Ma will see, ma. Ma will see, ma. I'm going to check it. Thank you, Mom. We appreciate you. God bless you. Ẹ ṣé, ma. Èmi náà máa gbé ibùdí. Nígbà mo lọ Rwanda ni wọ́n mọ̀ pé ọmọ náà mọ̀ pa. Nígbà mo tún lọ Israel ń bọ̀ tí mo lọ Jordan. Wọ́n ní bàbá ìkéyèsí kékeré o, mo ní ìmú. Hello. Hello. Ọpẹ́ ní kẹ́ẹ̀dú bẹ́yẹn wọ́n ṣe gbé sọ́dọ̀ yín yẹn ọpẹ́ ní kẹ́ẹ̀dú. Àdúpẹ́ ọpẹ́ pọ̀ jù tọ́rẹ́ yìí ní ọ̀dọ́wọ́ dúró lórí ọ̀rọ̀ ayé mi ní máa dúpẹ́ ni. Ó wá jẹ́ lò. Máa dúpẹ́ ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. 364 lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà ẹ ṣe ẹ̀kọ́ ànáwọ́ sí mi o. 364,000 yín kò ní rẹ̀yìn ẹ máa rí iná o ẹ ní dídàkúdà lórúkọ Jésù. Hello ma. Korogodo ayé ò ní lù fún yín. Àmín. Ẹ ní bí Hello. ọjọ́ wọ̀nyí odò ayé ò ní gbé yín lọ. Hello. Ṣé adúpẹ́ àdúpẹ́ o iṣẹ́ yóò ní Hello. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ máa bójú rere Ọlọ́run pàdé o ẹ máa bá téèyàn náà pàdé o. ẹjọ tẹ́ bá ti ń pè wá ẹ máa gbé fóònù yín kúrò ní ibi ètò tá à ń ṣe ẹjọ tẹ́ bá ti ń pè wá ẹ máa gbé fóònù kúrò ńbẹ̀ ká má máa gbọ́ ariwo kan tẹ́ ń kọ please do that for us please. Màmá kan ti pè é sí àgbọ̀ tó sọ dáadáa sórí ètò lẹ́wà mà. Sórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni, mo wò yín lọ́wọ́. Ẹ ṣé mọ́mì, ẹ wọ àwọn ọmọ wa mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀. Ẹ ṣé mà. Yes ma. Tó bá di ọ̀dọ́sán ọmọ bá mi transfer owó. Àwọn màmá tó wà láàrin màmá àgbàlagbà yẹn ni wọ́n á gba 15,000. 15,000. Màmá àgbàlagbà tó wà láàrin yẹn 15,000. Àwọn màmá kéèké àwọn màmá. Wọ́n á ṣe kéékèèké o. Máa. Màmá àgbàlagbà 15,000. Bẹ́ẹ̀ni. Màmá kejì yẹn. Màmá méjèèjì màmá Bẹ́ẹ̀ni. Wow. Ẹ ṣé o. Ẹ ṣé ma. God bless you ma. Ó jẹ́ lò ó. Wọ́n ní tó bá dọ̀rọ̀ ló máa send it. Ó jẹ́ 35,000. Yes ma. Wọ́n làwọn máa send it lọ́la. Ẹ kà mọ̀. Wọ́n làwọn máa send it lọ́la. Ẹ kà mọ̀. Àmín. Ẹ ṣé mà. Àwọn èèyàn 5.8 wọ́n dúró lálẹ́ yìí. Alẹ́ yìí máa jẹ́. Ẹ̀yin èèyàn ẹ ní dààmú. Àmín Jésù. Ẹ dẹ̀ dúró online. Olúwa yìí. Ẹ ní mọ̀ bànújẹ́. Àmín Jésù. Ẹ ní mọ̀ bànújẹ́. Ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ wa yìí ìfẹ́ yẹn ò ní bàjẹ́. Àmín Jésù. Mọ́mì àwọn èèyàn nífẹ̀ẹ́ mi. Wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára yín. Hello. Ọlọ́run dẹ̀ ní Yes ma. Ẹ kúrọ̀lẹ́. Yes, mo ti pè tẹ́lẹ̀ bọ̀ mo kàn tún pè ní. Pé tó bá possible, àkáǹtì àwọn màmá mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ ẹsẹ̀ ẹ̀dẹ̀ sí mi. Ó possible ma. Ó possible. Gbogbo ẹ̀yin tẹ́ bá nílò àkáǹtì àwọn màmá yìí. Ẹ chat wa ní WhatsApp. Màmá àti nọ́mbà wọn àti àkáǹtì wọn màmá jù sí yẹn má bínú. À lè jù sórí afẹ́fẹ́ torí àwọn scam. Ìgbà tá a kéré tí wọ́n wá ṣúùtì fíìmù Kòtò Ọ̀run ní Ṣómólú. Wọ́n lè wá ṣúùtì fíìmù Kòtò Ọ̀run ní Ṣómólú. Kòtò Ọ̀run sẹ́ẹ̀sì rántí. Kí lẹ ṣe ń bẹ̀? Ibi títí jẹ́ Ṣẹ̀gí lọ lábẹ́ ní agbọ́n ni. Ṣẹ̀gí lọ lábẹ́ ní agbọ́n.
Mójóyin làwọn ṣe ń bẹ̀. ẹ kú náwó ẹnu. tó máa ṣàlàyé yìí. máa ṣe ẹ ṣe. Àwọn fẹ́ràn kí wọ́n fọmọ oyè lẹ́nu. Àdùnní káwọn ti yé làwọn. wọ́n ní. Ìyá wa nù. àwọn mọ̀mọ́ yìí meanwhile gbogbo tí wọ́n ṣe fíìmù ni o. They are just playing their character. They are playing their role. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe. Wọ́n fún ọ ní pàtì kan. Oh, máa ṣe. That means you are not capable of what you are asked to do. Tó máa fún ọ ní kan wá ṣe. Mọ́mí ẹ ṣe jàre wọn ọ̀nkọ́. Mọ́mí wa dúpẹ́ mà. Máa send ẹ̀ sí mà. God bless you. Orí màmá àdúrà gbà yẹn. Bẹ́ẹ̀ ni mà. Yes ma. Ah, ó ti rí. Ó ti rí. Hello ma. Orí ètò lẹ́wà. Orí ètò lẹ́wà àbí? Òun náà mo sọ, mo ní sórí ètò lẹ́wà. Mo ní sórí ètò lẹ́wà. Yes sir, ń gbọ́ yín sir. Mo send 60,000 sákàǹtì yẹn 60. 60,000, thank you daddy. Ẹ máa gbọ́ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ bá gbé. Yes daddy. Ṣé rí mọ́mì tí wọ́n wà ní tẹ́wà ní apá Abẹ́ní Agbọ́n? Abẹ́ní Agbọ́n. Ẹ kọ́kọ́ bá sọ fún wọn pé wọ́n lọ́lọ́run ní pàlàkà yín. Àmín sá o, àtẹ̀yìn náà o. wọ́n jèrè gbogbo iṣẹ́ dáadáa. Àmín 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 àmín. Wọ́n gbọ́ yín sà. Wọ́n ní nǹkan tí mo fẹ́. Ọlọ́run ṣe bí mo ṣe fẹ́. Àmín. Mo yín kan mo dẹ̀ kẹ́kọ̀ọ́ kan bẹ̀ bóyá wá wà lọ́wọ́ mi dàárọ̀. Ṣé ẹ gbọ́ mi sà? Bẹ́ẹ̀ ni sà. 20,000. Ọlọ́run bá wa dúpẹ́ fún mi o. 225,000. 225,000. 399. Ká sọ pé 400,000 fún màmá báyìí. À ń lọ sí 3 million fún màmá lálẹ́ iná. A ti wà ní 2.4 million fún màmá. Ẹ ṣé o. Wọ́n ti dá 235,000. 225,000 fún màmá Abẹ́ní Agbọ́n. 225,000 fún màmá wa Tamọ́tì. tí ń gbaṣọ lọ́rùn èèyàn ni. Ṣé Tamọ́tì ṣé kòkòrò ni? Tó bá gan yín báyìí. Kò burú sẹ́ àpàrọ̀ ẹ mọ̀ rẹ̀ rìn. Mo làwí ni. Wọ́n ti ń ṣe fíìmù báyìí. Mi ò lè parọ́ bí ọmọ rẹ̀ rìn. Mo làwí ni. Náà ni ó mú la lọ ni. Èémú la jẹ̀kọ́. Èémú la jẹ̀kọ́. Èémú kuru èjì àti la. Èémú jẹ̀kọ́. Ẹ ṣé o, ẹ kú ìnáwó wa o, amọ̀lóore o, amọ̀lóore. Ẹ múnú àdùnnú tí ní ọmọ àdùn ní o. Ẹ ní kẹ́bànújẹ́ lágbára Ọlọ́run lórí ọmọ. Bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Orí àgbàyanu, orí tẹ́ expect Ọlọ́run á ṣe fún yín. Ètò ti wà lọ́wọ́ yín kò ní bọ́. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ fẹ́ bèrè fóònù àbàtàkà nọ́mbà wọn. Ẹ ṣàwòdàn fún wa ẹja parí ètò. Hello daddy sir. Sórí ètò lẹ́wà. Orí ètò ni mo wà lẹ́jọ́ mo ti text ẹ send account mo fẹ́ send 60,000. Okay sir. Yes sir. We'll do that right now sir. Yeah, okay. Yes sir. Ó jẹ́ lóná 400,000. 400,000. Hello. Sórí ètò lẹ́wà. Orí ètò ni mo wà, orúkọ mi ní Ṣàbẹ́ láti 30,000. Màmá àdúrà. Yes sir, ń gbọ́ yín sir. 30,000. Ó jẹ́ ló 430. À ń gbọ́ yín dádì. Sórí ètò lẹ́wà. 10,000. Àti Tamọ́tì 10,000 ó jẹ́ 30,000. Ó jẹ́ 30K. Ẹ ṣé dádì.